dédé àsìkò yìí níbi tẹ́ ti ń gbọ́ tí ẹ sì ti ń wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ sì fi ń gbọ́ wá kò ní di tẹ́ ẹ̀ náwó lé Adéọlá mi Ọlátúnjí òun náà lórúkọ tèmi lónìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé gbogbo ohun tó lè ṣe ìtanijí fún èdè àṣà àti ìṣe Yorùbá òun náà la máa mú wá sójú wòran yín kí èdè wa àṣà wa àti ìṣe wa kó mọ́ di ti dọ̀bálẹ̀ gbalaja fáwọn ẹgbẹ́ rẹ̀ láwùjọ kó mọ́ di tá a tẹ̀ mẹ́rẹ̀ kó mọ́ di ti di ohun ìgbàgbé òun náà ni a ṣe máa mú wá sí ojú wòran yín Yorùbá máa ń pòwe kan wọn á pé ilé làáwò ká tó sọmọ lórúkọ orúkọ tẹ́ ẹ rí òun náà níjánu ẹni tá a bá ń sọ̀rọ̀ nípa orúkọ jẹjẹ mọ̀ yìí pé okùn wálé gògògògògògògò kó mọ̀ níbi ó ti fà wá orúkọ sísọ nílẹ̀ Yorùbá gbogbo wa náà la mọ̀ wípé bàbá ti bímọ tí ọmọ tó bá sì ti ké sí ilé ayé pé òun ti délé ayé o ohun tí mo kàn lẹ́yìn rẹ̀ òun náà ni wípé ká wá bá ṣe sọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ lórúkọ tí ó mọ̀ jẹ́ tó bá sì ti wá jẹ́ orúkọ yìí kí wá ní àwọn orúkọ nílẹ̀ Yorùbá onírúurú orúkọ wo òun ni a ní irú àwọn orúkọ wo òun ni a lè sọ ẹ wò ó mo ń bọ̀ náà mi tí ì dé.